àpótí ẹ̀rí versus Oriyomi Hamzat. Ahlaji Oriyomi Hamzat. Ahlaji Oriyomi Hamzat. Ahlaji Oriyomi Hamzat. Ó gbàdúrà fún ẹ o. Ibi tó ti ń jẹ tó ti mú ní bàjẹ́, ó mọ̀ ní ṣìṣe, ó fà ṣìṣe ó mọ̀ ní bà ẹ́. Ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìgbà pẹ̀lẹ́ kì í fọ́, àwo pẹ̀lẹ́ kì í fàya. Ẹ jẹ́ kó wé mi kó yé yín gidi o. Bíbélì ti wá sọ wípé ọlọ́gbọ́n ọmọ fi ọgbọ́n ṣe iṣẹ́ ìrìjú rẹ̀. Mo ti padà rí àwọn apology video tẹ́ ẹ ṣe. Ó yẹ kẹ́ ẹ dá ojú yìí mọ̀. Bí a ti ṣe ń wò yín, ta fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀. A rí i pé ẹ fi ẹ̀sìn bọ ọ̀rọ̀ ìrìn àjò ayé yín. Ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti ń dàbí ẹni wípé ọ̀rọ̀ ẹ̀sìn ó ti fẹ́ máa dọ́gbọ́n wọnú rẹ̀ díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí òye àwọn ènìyàn. Ọ̀rọ̀ bọ́rọ̀ bọ̀ pásítọ̀ Takuti Jésù ti jáde láti sọ̀rọ̀ lórí àpótí ẹ̀rí tí wọ́n gbé lọ sí Àgídìgbò ní ọ̀dọ̀ Ahlaji Oriyomi Hamzat. Wọ́n tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run I repeat ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Bẹ́ẹ̀ bá rántí ojú yìí mo wá sí Àgídìgbò nígbà ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel. Mo kíyèsí pé yìí fúnra yín lẹ ti rí mi through CCTV. Ẹni kan béèrè kí ni mo fẹ́, mo dẹ̀ sọ pé a wá láti rí yín ni láti odidi ìlú Èkó. Ẹlẹ́wà nínú meeting lọ́jọ́ yẹn. Tó bá jẹ́ pé kó mọ́ bàjẹ́ àlàáfíà àtúntò òlúlẹ̀ ń ṣe. Tírú èmi náà bá lè gbéra lẹ́kọ̀ọ́ wá bá yín, mi ò rí n tó lòdì nínú kámọ́rira. Ṣé mọ̀ pé dọ̀la ayé gbàgbọ́ wípé ẹ̀yin lẹ domi Agbala Gabriel àti Muyideen rú dọ̀la. A lè mú kúrò lọ́kàn ẹlòmíì. Mo dẹ̀ torí ẹ̀ gbéra wá ẹ dẹ̀ rí mi ẹ tún rán nínú àwọn èèyàn yín kó wá rìkọ́ọ̀dù mi sílẹ̀. Síbẹ̀ ọ̀rọ̀ yín ò padà lójú ọ̀rọ̀ tá a rò kó máa bí abo ọmọ ń padà bí akọ. Lórí ọ̀rọ̀ alákòótí ẹ̀rí ibi tí mo ti rí pókù díẹ̀ káàtó ní ìsà Ahlaji Hamzat Oriyomi. One, mo wò ètò yín kan wípé ẹ ò sí nílé ẹwà nílùú òyìnbó ayọ̀lẹ́ òde o. Ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ń gbọ́. Bí ẹ bá rò pé one, ẹ lè yẹ̀yẹ́ àwọn Kìrìsìtẹ́nì. Two, ohun tó wà nù rédíò àpótí ẹ̀rí ẹ fẹ́ mọ̀ yóò mọ̀ lágbára díẹ̀. Ẹ̀sẹ̀ fún oníkálukú tiẹ̀ lẹ̀ ní Mùsùlùmí aláwọn Súfí a ní ẹ̀yà míì lóríṣiríṣi bẹ́ẹ̀ lọ. Láì bá sí wàhálà láì sí ìdààmú kò sẹ́ni tó lè tàn dí wọn wò pé kí ni wọ́n fi ń ṣagbára o. Èmi ò lápótí ẹ̀rí o ṣùgbọ́n ọmọ Kìrìsìtẹ́nì ni mí. Aláṣọ funfun ni mí, mi dẹ̀ ń fẹ́ kí epo kó ta sí àlà wa rárá. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó mú kú ọmọ dání gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n olóye, mo rí pé ẹ ti sọ òkodoro ọ̀rọ̀ níbẹ̀. Kí ni òkodoro ọ̀rọ̀? Ẹ ti pe nurse lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ witness. Nurse yẹn dẹ̀ perfect iṣẹ́. Ó ní ẹ wò ó ìwé tó ń fi ṣe test lélẹ́yìí typhoid and malaria. Ó dẹ̀ ti jẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ yẹn short, ọmọ yẹn ní confusion. Now from there tó ń treat ẹ̀ orí pàgbára àwọn òbí ó rí fa ẹ̀. Bàbá ọmọ ní tiẹ̀ lọ́wọ́ o, bàbá alákòótí ẹ̀rí ní tiẹ̀ lọ́wọ́ o, ìyàwó tó fọkọ́lẹ̀ lọ fẹ́ òmíì ó ní tiẹ̀ lọ́wọ́. Gbogbo ayé ló mọ̀ wípé bó ṣe rí nìyẹn sà. Ṣùgbọ́n kókó ikú tó pọ̀ ọmọ number one, ẹ fojú rí pé kì í ṣàkótí ẹ̀rí ẹ̀dẹ̀ confam ẹ̀ wípé poverty ló pa ọmọ yẹn. Poverty tá a bá tún sọ pé poverty á tún sọ pé carelessness bàbá yẹn. Nítorí pé ó ti wá bó ṣe fẹ́ fi ọ̀ràn ọmọ yẹn mọ́ bàbá pásítọ̀ yẹn lọ́rùn. Tí bàbá yẹn ọ̀bà lákòótí ẹ̀rí tí kì í ṣe pásítọ̀ tí wọ́n dẹ̀ jọ fa ọ̀rọ̀ ìyàwó for sure nígbà tó ọmọ yẹn bá kú ọ̀dọ̀ ẹ̀ náà ló máa backfire sí pó pa òun lọ́mọ. Ọ̀rọ̀ àpótí ẹ̀rí ò ní wọ̀ ọ́ ká ní bàbá yẹn ò ní àpótí ẹ̀rí ká ní kò ṣàjọ̀nú àpótí ẹ̀rí ká ní kò gbé àpótí ẹ̀rí káàkiri. Ṣùgbọ́n tó lè dùn létí ayé òun lẹni yẹn lò ẹ dẹ̀ gbọ́ ẹ rí ẹ wádìí ẹ̀ fínífíní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Ẹ ti confam ẹ pé poverty àìmójútó ọmọ yẹn carelessness ni wọ́n fi pa ọmọ yẹn dànù. Ẹni kí nurse máa lọ láti bẹ̀ yẹn gbogbo èèyàn mọ̀ pé kéèsì tán. Ṣùgbọ́n láti ọ̀dà kan lọ gbé àpótí ẹ̀rí wá láti Gbọ̀ngán wá sí Ìbàdàn. Yẹ́n ṣe kókù díẹ̀ sá ó kù púpọ̀ káàtó. But thank God ọ̀rọ̀ tá a rò pé yóò bá kan ẹja ló padà bí ìta rò pé yóò bí ẹja ó bí akàn. Ntẹ́ lérò pé bàánú àpótí yẹn kọ́ lẹ bá. Ẹ̀yin fúnra yín mọ̀ wípé àdúrún mọ́ ni àpótí ẹ̀rí kọ́ ló pa ọmọ.
ṣùgbọ́n tó jẹ́ kí n bọ́ta ni wípé ẹ wá ń lo ohun méjì pé ẹ ò lè sọ pé òun kọ́ ló pa ọmọ ẹ̀dẹ̀ lè sọ pé òun ló pa á. àwọn èèyàn débẹ̀ wọ́n rí wọ́n sí wọ́n fọwọ́ kàn wọ́n ṣe gbogbo ẹ̀ kò sẹ́ni tó rí fọ́ kò sẹ́ni tẹ́ dọ̀dùn. still yet ẹ sì fi ń yé wa wípé ẹ ò lè sọ pé àpótí ẹ̀rí yẹn kọ́ ló pa á. ohun tẹ́ ìtọ́ ìláìsọ ni pé gbogbo tí wọ́n bá ti gbúròó àpótí ẹ̀rí kó kálukú máa sá ikú ti pa ni. ẹ jọ sà àwa ò wá kọ́ bàjẹ́ fún yín àwa kọ́ bàjẹ́ fún ẹ̀sìn yín ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ibẹ̀ yẹn ló mú mi kọ́ mi sẹ́rí ti bàbá yẹn pásítọ̀ lè wà lára rẹ̀ a dẹ̀ ní interest lórí pé fẹ́ ṣe DNA test fáwọn ọmọ yẹn èmi máa follow ẹ̀ up ẹ jọ̀wọ́ torí Ọlọ́run a fẹ́ mọ ibi tó fẹ́ wó sí ṣùgbọ́n ọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn fagilé mo ní pẹ́ ti tender apology mo ti wo fídíò méjì a ní kó lè o sáúsá kójú tọwọ́ ẹ̀ lè o jùlẹ̀ kí n tó fẹ́ kó lè o ṣe mo kí yín ṣùgbọ́n ẹ jọ̀wọ́ torí Ọlọ́run kan yóò ní bàjẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra ẹ̀yin kérúbù séráfù tẹ̀ wá ṣubú ara yín ẹ̀yin alákòótí ẹ̀rí míì tẹ́ ẹni tí wọ́n dáa ju ti yín lọ ẹ jẹ́ á ṣọ́ra sí ẹ̀yin tẹ̀ tiẹ̀ wà alákòótí ẹ̀rí bíi tèmi tá à ń fẹnu jàǹbá ara wa kí ló fẹ́ gbà ní ìṣubú ọmọ nìkejì rẹ mi ò mọ bàbá yẹn rí mi ò lákòótí ẹ̀rí ṣùgbọ́n ọmọ aláṣọ funfun ni mi ò sí nlé ṣùgbọ́n tí n bá sọ̀rọ̀ bọ́ sí jù sí mi lọ́tún lọ́sì á dàbí ẹni wípé mo gbọ́ sábẹ́ ìta kan ẹ jẹ́ ká ṣọ́ra a ò ní ṣubú dẹrù ayọ̀nù ìṣòro kéré ó tóbi kò ní dé bá wa kò sẹ́ni tí kì í tán o gbẹnu sí máìkì lágídígbò lọ́dún Oríyọmí tó bá sì ń jẹ́ sí rere no problem tó bá jẹ́ búburú kò sẹ́ni tó gbàdúrà rẹ̀ búburú ò ní ṣubú lù wá títà tó máa fi pàdé ẹ lọ wà lálàáfíà ẹ jẹ́ kájọ máa follow ẹ̀ up tí èmi fi ń láìkì Oríyọmí ó ní gbogbo àwọn iṣẹ́ òkùnkùn iṣẹ́ burúkú tí àwọn èèyàn ń ṣe tó dẹ̀ ń tẹ̀lé láìsí ọlọ́pàá láìsí adájọ́ tó ń gbìyànjú ẹ̀ ṣùgbọ́n díẹ̀díẹ̀ lórí ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ojú táyé fi ń wò wá láti gba ayé Muyideen àtàgbàlá Gabriel ó ti ń dàbí ẹni pé à ń fi sí apá kan o nínú gbólóhùn wípé só yẹ kí Muyideen lọ jọ́sìn níbẹ̀ ni kíní kan mo gbọ́ first note yẹn mi ò gbọ́ kí n tó wá sọ́dọ̀ yín ṣùgbọ́n mo padà gbọ́ ṣùgbọ́n a ò ní fẹ́ kó bàjẹ́ onílù kì í fẹ́ kó tú o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò ní torí pé mo jí ọmọ Ìbàdàn program yín wà ní Ìbàdàn kó jẹ́ wo tẹ́ ẹ bá ṣe tó bá kù díẹ̀ káàtó kí wọ́n wá in support but ní paríparí ẹ ti tender apology mo pè yín sákìyèsí ni àti gbogbo ẹ̀yin kérúbù àti séráfù tẹ́ ń wá ṣubú ara yín ẹ lọ ṣọ́ra yóò dára fún wa. àpótí ẹ̀rí fasọsí Oriyomi Hamzat Alhaji Oriyomi Hamzat Alhaji Oriyomi Hamzat Alhaji Oriyomi Hamzat ó gbàdúrà fún ẹ o ibi tó ti ń jẹ tó ti mú òní bàjẹ́ ó mọ̀ ní ṣìṣe ọ̀fà ṣiṣẹ́ ó mọ̀ ní bà ẹ̀ ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ igbá pẹ̀lẹ́ kì í fọ́ àwo pẹ̀lẹ́ kì í fàya ẹ jẹ́ kó wé mi kó yé yín gidi o bíbélì ti wá sọ wípé ọlọ́gbọ́n ọmọ fi ọgbọ́n ṣe iṣẹ́ ìrìjú rẹ̀ mo ti padà rí àwọn apology video tẹ́ ẹ ṣe ó yẹ kẹ́ ẹ dá ojú yìí mọ̀ bí a ti ṣe ń wò yín ta fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ a rí i pé ẹ fi ẹ̀sìn bọ ọ̀rọ̀ ìrìn àjò ayé yín ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti ń dàbí ẹni wípé ọ̀rọ̀ ẹ̀sìn ó ti fẹ́ máa dọ́gbọ́n wọnú rẹ̀ díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí òye àwọn ènìyàn. ọ̀rọ̀ bọ́rọ̀ bọ̀ pásítọ̀ Takuti Jésù ti jáde láti sọ̀rọ̀ lórí àpótí ẹ̀rí tí wọ́n gbé lọ sí àgídìgbò ní ọ̀dọ̀ Ahlaji Oriyomi Hamzat. wọ́n tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run I repeat ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ bá rántí ojú yìí mo wá sí àgídìgbò nígbà ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel mo kíyèsí pé yìí fúnra yín lẹ ti rí mi through CCTV ẹnì kan béèrè kí ni mo fẹ́ mo dẹ̀ sọ pé a wá láti rí yín ni láti odidi ìlú Èkó ẹlẹ́wà nínú meeting lọ́jọ́ yẹn tó bá jẹ́ pé kó mọ́ bàjẹ́ àlàáfíà àtúntò òlúlẹ̀ ń ṣe tírú èmi náà bá lè gbéra lẹ́kọ̀ọ́ wá bá yín mi ò rí n tó lòdì nínú kámẹ́rìíra ṣe mọ̀ pé dọ̀la ayé gbàgbọ́ wípé ẹ̀yin lẹ domi Agbala Gabriel àti Muyideen rú dọ̀la a lè mú kúrò lọ́kàn ẹlòmíì mo dẹ̀ torí ẹ̀ gbéra wá ẹ dẹ̀ rí mi ẹ tún rán nínú àwọn èèyàn yín kó wá rìkọ́ọ̀dù mi sílẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ yín ò padà lójú ọ̀rọ̀ tá a rò kó máa bí abo ọmọ ń padà bí akọ lórí ọ̀rọ̀ alákòótí ẹ̀rí ibi tí mo ti rí pókù díẹ̀ káàtó ní ìsà Alhaji Hamzat Oriyomi 1 mo wò ètò yín kan wípé
ẹ ò sí nílé ẹ wà nílùú òyìnbó ayọ̀lẹ̀ òde o ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ń gbọ́ bí ẹ bá rò pé one ẹ lè yẹ̀yẹ́ àwọn kìrìsìtẹ́nì two ohun tó wà nù rédíò àpótí ẹ̀rí ẹ fẹ́ mọ̀ yóò mọ̀ lágbára díẹ̀ ẹ̀sẹ̀ fún oníkálukú tiẹ̀ lẹ̀ ní mùsùlùmí aláwọn súfí àní ẹ̀yà míì lóríṣiríṣi bẹ́ẹ̀ lọ láì bá sí wàhálà láì sí ìdààmú kò sẹ́ni tó lè tàn dí wọn wò pé kí ni wọ́n fi ń ṣagbára o èmi ò lápótí ẹ̀rí o ṣùgbọ́n ọmọ kìrìsìtẹ́nì ni mí aláṣọ funfun ni mí mi dẹ́ ń fẹ́ kí epo kó ta sí àlà wa rárá ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó mú kú ọmọ dání gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n olóye mo rí pé ẹ ti sọ òkodoro ọ̀rọ̀ níbẹ̀ kí ni òkodoro ọ̀rọ̀ ẹ ti pe nurse lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ witness nurse yẹn dẹ̀ perfect iṣẹ́ ó ní ẹ wò ó ìwé tó ń fi ṣe test lélẹ́yìí typhoid and malaria ó dẹ̀ ti jẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ yẹn short ọmọ yẹn ní confusion now from there tó ń treat ẹ̀ orí pàgbára àwọn òbí ó rí fa ẹ̀ bàbá ọmọ ní tiẹ̀ lọ́wọ́ o bàbá alákòótì ẹ̀rí ní tiẹ̀ lọ́wọ́ o ìyàwó tó fọkọ́lẹ̀ lọ fẹ́ omi ó ní tiẹ̀ lọ́wọ́ gbogbo ayé ló mọ̀ wípé bó ṣe rí nìyẹn sà ṣùgbọ́n kókó ikú tó pọ̀ ọmọ number one ẹ fojú rí pé kì í ṣàkótì ẹ̀rí ẹ̀dẹ̀ confam ẹ̀ wípé poverty ló pa ọmọ yẹn poverty tá a bá tún sọ pé poverty á tún sọ pé carelessness bàbá yẹn nítorí pé ó ti wá bó ṣe fẹ́ fi ọ̀ràn ọmọ yẹn mọ́ bàbá pásítọ̀ yẹn lọ́rùn tí bàbá yẹn ọba lákòótì ẹ̀rí tí kì í ṣe pásítọ̀ tí wọ́n dẹ̀ jọ fa ọ̀rọ̀ ìyàwó for sure nígbà tó ọmọ yẹn bá kú ọ̀dọ̀ ẹ̀ náà ló máa backfire sí kó pa òun lọ́mọ ọ̀rọ̀ àpótí ẹ̀rí ò ní wọ̀ ọ́ ká ní bàbá yẹn ò ní àpótí ẹ̀rí ká ní kò ṣàjọ̀nú àpótí ẹ̀rí ká ní kò gbé àpótí ẹ̀rí káàkiri ṣùgbọ́n tó lè dùn létí ayé òun lẹni yẹn lò ẹ dẹ̀ gbọ́ ẹ rí ẹ wádìí ẹ̀ fínífíní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ ti confam ẹ̀ pé poverty àìmójútó ọmọ yẹn carelessness ni wọ́n fi pa ọmọ yẹn dànù ẹni kí nurse máa lọ láti bẹ̀ yẹn gbogbo èèyàn mọ̀ pé kéèsì tán ṣùgbọ́n láti ọ̀dà kan lọ gbé àpótí ẹ̀rí wá láti gbọ̀ngàn wá sí Ìbàdàn yìí ṣe kókù díẹ̀ sà ó kù púpọ̀ káàtó but thank God ọ̀rọ̀ tá a rò pé yóò bá kan ẹja ló padà bí ìta rò pé yóò bí ẹja ó bí akàn níta ẹ lérò pé bàánú àpótí yẹn kọ́ lẹ bá ẹ̀yin fúnra yín mọ̀ wípé àdúrún ni àpótí ẹ̀rí kọ́ ló pa ọmọ ṣùgbọ́n tó jẹ́ kí n bọ́ ta ni wípé ẹ wá ń lo ohun méjì pé ẹ ò lè sọ pé òun kọ́ ló pa ọmọ ẹ̀dẹ̀ lè sọ pé òun ló pa á àwọn èèyàn débẹ̀ wọ́n rí wọ́n sí wọ́n fọwọ́ kàn wọ́n ṣe gbogbo ẹ̀ kò sẹ́ni tó rí fọ́ kò sẹ́ni tẹ́ dọ̀ọ́dùn still yes ẹ sì fi ń yé wa wípé ẹ ò lè sọ pé àpótí ẹ̀rí yẹn kọ́ ló pa á ó ń tẹ́ ìtọ́ ìláì sọ ni pé gbogbo tí wọ́n bá ti gbúrò àpótí ẹ̀rí kó kálukú máa sá ikú ti pa ni ẹ jọ sà àwa ò wá kọ́ bàjẹ́ fún yín àwa kọ́ bàjẹ́ fún ẹ̀sìn yín ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ibẹ̀ yẹn ló mú mi kọ́ mi sẹ́rí ti bàbá yẹn pásítọ̀ lè wà lára rẹ̀ a dẹ̀ ní interest lórí pé fẹ́ ṣe DNA test fáwọn ọmọ yẹn èmi máa follow ẹ̀ up ẹ jọ̀wọ́ torí Ọlọ́run a fẹ́ mọ ibi tó fẹ́ wó sí ṣùgbọ́n ọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn fagilé mo ní pẹ́ ti tender apology mo ti wo fídíò méjì a ní kó lè ó sáúsá kójú tọwọ́ ẹ̀ lè ó jùlẹ̀ kí n la tún fẹ́ kó lè ó ṣe mo kí yín ṣùgbọ́n ẹ jọ̀wọ́ torí Ọlọ́run kan yóò ní bàjẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra ẹ̀yin kérúbù séráfù tẹ̀yìn wá ṣubú ara yín ẹ̀yin alákòótí ẹ̀rí míì tẹ́ni tí wọ́n dáa ju ti yín lọ ẹ jẹ́ á ṣọ́ra sí ẹ̀yin tẹ̀ tiẹ̀ wà alákòótí ẹ̀rí bíi tèmi tá à ń fẹnu jàǹbá ara wa kí ló fẹ́ gbà ní ìṣubú ọmọ nìkejì rẹ mi ò mọ bàbá yẹn rí mi ò lákòótí ẹ̀rí ṣùgbọ́n ọmọ aláṣọ funfun ni mí mi ò sí nílé ṣùgbọ́n tí n bá sọ̀rọ̀ bá ṣe ń jù sí mi lọ́tún lọ́sì á dàbí ẹni wípé mo gọ sábẹ́ ìta kan ẹ jẹ́ ká ṣọ́ra a ò ní ṣubú dẹrù ayọ̀nù ìṣòro kéré ó tóbi kò ní dé bá wa kò sẹ́ni tí kì í kan o gbẹnu sí máìkì lágídígbò lọ́dún Oríyọmí tó bá sì ń jẹ́ sí rere no problem tó bá jẹ́ búburú kò sẹ́ni tó gbàdúrà rẹ̀ búburú ò ní ṣubú lù wá títà tó máa fi pàdé ẹ lọ wà lálàáfíà ẹ jẹ́ kájọ máa follow ẹ̀ up tí èmi fi ń láìkì Oríyọmí ó ní gbogbo àwọn iṣẹ́ òkùnkùn iṣẹ́ burúkú tí àwọn èèyàn ń ṣe tó dẹ̀ ń tẹ̀lé láìsí ọlọ́pàá láìsí adájọ́ tó ń gbìyànjú ẹ̀ ṣùgbọ́n díẹ̀díẹ̀ lórí ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ojú táyé fi ń wò wá láti gba ayé Muyideen àtàgbàlá Gabriel ó ti ń dàbí ẹni pé à ń fi sí apá kan o nínú gbólóhùn wípé só yẹ kí Muyideen lọ jọ́sìn níbẹ̀ ni kíní kan mo gbọ́ first note yẹn mi ò gbọ́ kí n tó wá sọ́dọ̀ yín ṣùgbọ́n mo padà gbọ́ ṣùgbọ́n a ò ní fẹ́ kó bàjẹ́ onílù kì í fẹ́ kó tú o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò ní torí pé mo jí ọmọ Ìbàdàn program yín wà ní Ìbàdàn
kó jẹ́ gbogbo tẹ́ ẹ bá ṣe tó bá kù díẹ̀ káàtó kí wọ́n wá in support but ní paríparí ẹ ti tender apology mo pè yín sákìyèsí ni àti gbogbo ẹ̀yin kérúbù àti séráfù tẹ́ ẹ̀ ń wá ṣubú ara yín ẹ lọ ṣọ́ra yóò dára fún wa.